wá ń sọ bẹ́ẹ̀ nígbà tó fẹ́ parí àyà yìí ó ní a'addallahu lahum minhum a'addallahu lahum minhum èmi ọlọ́run ti lérí fún minhum nínú wọn ìyẹn àwọn tí wọn hùwà tí ó ba àdéhùn tàkọ́kọ́ yẹn jẹ́ minhum magfiratan wa ajran azima ó tún fi májẹ̀mú yẹn sí bí a'addallahu lahum minhum èmi ọlọ́run ti lérí fáwọn kan nú wọn torí pé wọn bá májẹ̀mú tàkọ́kọ́ yẹn jẹ́ wọn hùwà tó lè bá a jẹ́ ajran azima ẹ̀san tó lágbára bọ́lọ́run ṣe ń sọ̀rọ̀ àwọn sàhábà nìyẹn. tafudilu ba'di sàhábà ala ba'di káwa máa gbé sàhábà kan lórí sàhábà kan ká máa lò lọ́lá jùlọ. àsọtàn ládàáyọrí wọn ní famimma lam yard fihi nassun qati'un mubashir àárí àyà kan fún tá a lè sọ pé nọ́ọ̀sù kan rèé wa lam yatabayyanu nususu ji'atu tafdil kò sí nọ́ọ̀sù kan tó wá tó lè sọ fún wa yìí pé sàhábà eléyìí o olọ́lájẹ eléyìí lọ. àwọn àfáà ni wọ́n ronú ipe lágbájá yìí ó ṣe báyìí ẹjẹ́ àtò òun sípò báyìí eléyìí ó wùwà báyìí ẹjẹ́ àtò sípò àwọn kọ́ là á tò pò wọn alẹ́ dálì kìí àmọ́ kọ́ lọ́n tó kún ẹ̀ tó àwọn ò lè tó. qala al-imam an-Nawawi rahimahullahu ta'ala yàgbé ìkan nínú àwọn àfáà wọn ni imam an-Nawawi ìkan nínú àwọn àfáà wọn ni tí wọ́n bá lọ ka tíra imam an-Nawawi àwọn ni wọ́n wá sọ fún wa nínú ọ̀rọ̀ wọn wípé qala al-imam al-Mazari àfáwà al-Mazari wọ́n sọ fún wa kí wá ní tí wọ́n sọ fún wa wọ́n ní ikhtalafa an-nasu fi tafdili as-sahaba ba'da as-sahaba ẹnu àwọn àfáwòkù lórí wípé ṣé sọ̀hábà kan ó lọ́lá ju sọ̀hábà míì lọ ṣé sọ̀hábà kan o ǹjẹ́ ó lọ́lá ṣe kí ni o ju sọ̀hábà míì lọ ní tí wọ́n wá sọ ní wípé faqalat ta'ifatun wọ́n láwọn àfáà kan sọ wípé la nufadil a gbọ́dọ̀ bu ọlá fẹ́nìkan ju ẹnìkan lọ. hadha qawlul imami an-Nawawi eléyìí ọ̀rọ̀ ìmáàmù Nawawi ni tó jásí pé kìí ṣe pé nǹkan ló tó sọ lára àwọn àfáà tí wọ́n táwọn bá ń jọ yẹn ní tí wọ́n gbà lẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn níbi faqalat ta'ifatun àwọn àfáà kan táwọn bá wọ́n sọ fún wa wípé la nufadil àní ṣe kíni o àní buọlá balẹ̀ nobusik agbọ́dọ̀ mẹ́nu wa dání kó n bí ká máa sọ pé ẹnìkan ló lọ́la kíni o jẹ́ nìkan lọ ẹnìkan ló ṣe kíni o ló lọ́la jẹ́ nìkan lọ. àmọ́ qala li jùmùhúrù yìí náà ni wọ́n wá sọ ìsìláàmù di politics pé majority carry the vote tálùkùránì sọ fún wa yìí pé wa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi war rasul tẹ́ ẹ bá ń ṣe fàǹfà lórí nǹkan kan ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ dá padà sọ́dọ̀ ànábì àmọ́ àwọn ò dá padà sọ́dọ̀ ara wọn làwọn jùmùhúrù ti sọ bẹ́ẹ̀ kódà bẹ́ẹ̀ nìkan bá ń sọ tọrọ. Abdullahi ibn Mas'ud sọ fún wa yìí pé al-haqqu òdodo ni al-jama'a òun náà ni jama'a wàlá kunta wahdak kódà kó jẹ́ pé nìkan ṣo ni ìwọ tó sọ ìwọ yẹn ló máa jẹ́ jàmáà mùsùlùmí ń gbà yẹn torí àwọn tó kù yẹn ti já gbàbọ̀ mí lọ. so wọn ládàánú àwọn amáwọn jumuhur àwọn sọ pé bíi tafudil agbọ́dọ̀ bu ọlá fún wọn ká mọ bí kó wa wọn ṣe rí wattafaqa ahlus sunna ìyẹn ló máa wọn tí wọ́n já wọn ahlus sunna ni wọ́n fi fẹ́nu kò àwọn ni wọ́n fẹ́nu kò kìí sọ lọ́hùn kìí sànẹ́bí ala anna afdalahum Abubakar àwọn afa sọ bẹ́ẹ̀ pé Abubakar pé òun ní afdalahum àwọn afa ló sọ bẹ́ẹ̀ summa Umar lẹ́yìn yẹn ló ka Umar faqala jumhuruhum àpò àwọn afa yìí tó sọ pé summa Usmana lẹ́yìn yẹn ló kan Usman summa Ali lẹ́yìn Usman ló kan Ali wa qala ba'du ahli sunna min ahli Kufa àwọn kan nínú àwọn afa sunna tí wọ́n jára Kufa àwọn ní rárá bitakidimi Ali ala Usman pé Ali la gbé síwájú kó tó ṣe kíni o kó tó kan Usman wọ́n ní wasayihu al-mashhur èyí tó lálàáfíà tó gbajúmọ̀ ni pé takidimu Usman ala Ali káti Usman síwájú wa ikhtalafa al-ulama fi anna tafdila al-mazkur qat'iyyun am la àwọn afa tó wá ya pẹ́ẹ́nu pé ọlá tẹ̀ ń bù fún wọn yìí ṣé qat'iyyun ni ṣé àṣẹ wá lórí ẹ̀ tó sọ bẹ́ẹ̀ ni àmúlá tàbí kò sí. ومما قال بالقطع لا را àwọn tí wọ́n sọ pé qat'iyyu ni lọ́dọ̀ tó òun náà ni Abul Hasan al-Ash'ari àfáà yìí ni wọ́n làfáà tó pinlẹ̀ àwọn Asha'ira tí wọ́n láwọn gangan ní Ahlus Sunnah ẹ̀rí ilé yóò tẹ́ wọn lọ́rùn
wọ́n á dẹ̀ máa láwọn àṣàyíra yẹn wọ́n yẹ ṣe kí ni wọ́n yẹ ṣe àfáàní wahum fil fadli ala tartibihim fil imama àwọn tá à ń sọ ni a máa bu ọlá wọn gẹ́gẹ́ bá a ṣe tò wọ́n níbi aṣíwájú bí Abubakari òun ni khalifa àkọ́kọ́ Umaru ló tẹ̀lé Usmanu ló tẹ̀lé Ali ló tẹ̀lé nígbà tó jásí pé ní wà mí mọ̀ nǹkan ọ̀làbí àná ijtihadiyun lára àwọn afáàsùn àwọn kan pé ìgbìyànjú lásán ni zọniyun akọ̀dá bẹ́ẹ̀ ni kò sẹ́ẹ̀rí kan fún àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ nínú wọn ni Abubakar al-Baqalani àwọn tá a kún sọ yìí ẹ kú mọ̀ wọ́n ẹ̀yin ò ní katira ẹ̀ ní tíra ká wa qala Ibn Hajar lára àwọn àfáàyín náà tó ni rahimahullah fi Fathil Bari nínú tíra tí wọ́n pè ní Fathil Bari tó jẹ́ sẹ́ríù ti Bukhari èyí tí Imam Muslim sọ yẹn ẹ̀ẹ́rì nínú sẹ́ríù Muslim pé wa fil hadith nínú ọ̀rọ̀ tá à ń sọ yìí tẹkidimu Usman bàdà Abibakar àwọn ọmọ gbé Usman síwájú lẹ́yìn Abibakar yóò wá ka Umar kama huwa al-mashhur in tó wá kó bá àwọn àfa wa nú ẹ̀sìn ní pé ẹni tó bá ti wá tí ò bá ti wá gbé Umar síwájú ó ti di kèfèrí lọ́dọ̀ wọn ìyẹn ló ń bi ká máa sọ àwọn ṣíyà di kíni o òun ló ń bi ká máa sọ ṣíyà di káfìrí sọlọ́n kó ṣàánú fún wa kó ṣe dáadáa fún wa wọn ni dáàbà báàdù sálàf kódà àtúrí nínú àwọn sálàfù yìí tó kọjá lọ ìlà taqdimi Ali ala Usman táwọn gbà yí pé rárá a máa ti Ali ṣáájú Usman ni wọ́n mi mọ̀ nǹkan ọ̀làbíyì lára àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ náà ni àfàwà Sufyanu Thawri wa yuqalu innahu àmọ́ àwọn èèyàn sọ yí pé innahu raja anhu wọ́n ló padà ṣẹ́rí kú òun bẹ̀ bí ò tiẹ̀ ṣẹ́rí fún. lára àwọn tí wọ́n gbà wípé àmọ́ ti Ali ṣáájú Usmanu náà ni àfàwà Sufyanu Thawri wàkọ́ọ̀lẹ̀ bíi Ibnu Khuzaymah lára àwọn àfa yìí ni òun náà sọ bẹ́ẹ̀ wàtọ́ ifatun qablahu wa ba'dahu àrínú àwọn àfa ṣáájú tiwọn àti lẹ́yìn tiwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ waqila wọn láwọn kan sọ wípé la yufaddilu ahaduhuma ala al-akhar àti ẹ̀ gbọ́dọ̀ gbọ́ láfẹ́ nìkan jẹ́ nìkan lọ nínú àwọn méjèèjì ká fílẹ̀ qala Ubaydiku lára àwọn tí wọ́n sọ bẹ́ẹ̀ náà ni Imam Maliki wà tá a bá lọ kátírà àwọn tí wọ́n ń pè ní al-Mudawana wàtàbáhù jama'atun minhum àwọn kan tó pọ̀ wọ́n tẹ̀lé Imam Maliki lọ nínú wọn ni Yahya bunu al-Qattanu lára àwọn tí wọ́n tẹ̀lé wa minal mutaakhirin lára àwọn àfáà tí wọ́n tún wá dé lẹ́yìn tàwọn àfáà tó ṣáájú ni nínú wọn ni Ibn Hazm tó já sí pé àwọn náà wọ́n tó sọ tiwọn tàbá bí Ànábì sọ fún wa pé ya ayyuhan nas ẹ̀yin ènìyàn ala rabbukum wahid ọlọ́run abáyín ẹyọ kan ni o wa inna abakum wahid bàbá tó bí yín náà ẹyọ kan ni o ẹgbọ́ o ẹ̀jẹ̀ tí ẹgbọ́ la fadilun li arabiyyin ala ajamiyyin lárúbáwá kankan ò lọ́lá ju oníran míì tí ẹ̀ ṣe lárúbáwá lọ ṣebí lárúbáwá làwọn bá kí lárúbáwá ni Salman al-Farisi lárúbáwá ni Bilal al-Habashi lárúbáwá èyí tẹ́ ẹ sọ pé muhazinu ni ó kọ́kọ́ wà lìjọ́ náà tẹ́ẹ̀dá ń ṣe tẹ̀fùdílù àwọn kan tí wọ́n ẹ̀ ṣe muhazinu ẹni muhazinu yóò ṣíwájú ìmáàmù wọ tó bá yẹ kí bẹ́ẹ̀ ni ṣe bíbí lálẹ́ yẹ ká sọ pé òun náà ló wà afdal. kámbìlẹ̀ tẹ́ pé eléyìí akànní ká fi ṣàlàyé ọ̀rọ̀ fún ni wala ala ajamiyyin ala arabiyyin elédè mi ò lọ́lá kankan ju lárúbáwá lọ wala al-ahmar ala aswada èèyàn pupa kò lọ́lá jẹ́yàn dúdú wala aswada ala ahmara èèyàn dúdú ò lọ́lá jẹ́yàn pupa illa bittaqwa kọjá àbẹ̀rù ọlọ́run ọlọ́run dẹ̀ sọ pé huwa a'lamu bimani ittaqa ọlọ́run ló mẹni tó ń bẹ̀rù ẹjú kò fi hẹ́ nìkan níjọ́ tá nàbí sọ̀rọ̀ yìí ó ní abalaghtu ìjẹ́ mo jíṣẹ́ ọlọ́run qalu balagha rasulullah wọn lá nàbí ó ti jíṣẹ́ o anabi ṣe kí ni o òjíṣẹ́ o eléyìí náà ń bẹ o nínú hadith o tẹ́ ẹ bá lọ kà nínú musnad imam afawa ahmed nínú hadith 22978